kí ló dé ẹ sì bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá bẹ̀rù èèyàn bàbá láńlọ́ọ̀dù ìyá láńlẹ́dì kí ló dé ilé 1985 lẹ́mọ̀ tó ń fowó kùn kí ló dé tẹ̀yìn náà tó ń bọ́ ń sẹ́yìn kan ayálégbé yín ti ń sọ̀kadà ayálégbé yín tó jẹ́ graduate tí ò tí ì ríṣẹ́ tí 100,000 naira fún yín lọ́dún kẹ́ ẹ wá inflate owó olè di 200,000 naira kí ló dé sẹ́ẹ̀fẹ́ jẹ́ àgbáyé mọ́ ni sọ́run lẹ fẹ́ kí gbogbo wọ́n mọ́ ọ lọ ni èròjà alẹ́ náà ló tó wá wọ́n débi ilé tẹ́ ẹ ti kọ́ láti 1970 ebi pẹ́ tó wá ń fún ayálégbé yín lẹ́tà pé ilé tó wọ́n ẹ má tún wá kó àwọn abẹ̀sìnjáwùrà yìí ẹ má kó àwọn akúmọ̀mọ̀rún lọ yìí ẹ má kún wọn lọ́wọ́ nú iṣẹ́ ibi tí wọ́n ń ṣe ẹ̀yin láńlọ́ọ̀dù ẹ má ràn àyàn sọ́run ọ̀sán gangan ẹ ti ń jẹ́ lówó ọdún méjì mẹ́ta tí ẹ tún wá ń fún lówó increment pélé yín tún ti wọ́n ẹ̀sẹ̀ ra símẹ́ǹtì ẹ̀sẹ̀ ra táìsì ẹ̀sẹ̀ ra páànù ẹ̀sẹ̀ ra agi ẹ wojú ẹ ti kọ́lé yín látàyè símẹ́ǹtì 1,200 ẹ̀yin náà tó wá ń ṣe challenge ìpowó wọn nǹkan wọn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà rántí pé ẹbí mọ́lẹ̀ tí ọ̀rẹ́ yín odi kò ní gbélé tẹ́ ẹ kọ́ lọ bẹ́ẹ̀ bá fara ní èèyàn ń bí ẹ̀yin náà ò ní lélẹ́gbẹ́ bí ẹ bá ń lọ ẹ dákun ẹ̀yin láńlẹ́dì bẹ́ẹ̀ bá jáwọ́ ọlọ́run ó lẹ̀yìn náà la o.